God bless you. Thank you. Geleya wori ni ma n wetin ban ṣe program mi o. Because it's a traditional program. Àṣẹ Tawakalitu Àmọ̀kẹ́. Kò ṣe sí ṣubú. Àjẹgẹ́lẹ́ fẹ́ràn àbí inú ẹni. Àjẹgẹ́lẹ́ fẹ́ràn àbí inú ẹni. Òṣèré fẹ́ tọmọdé tàgbà. Ìfojú pa yan rẹ̀. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni gbèrè bàbá mi. Ọlọ́mọ púpọ̀ là ní ṣẹ́rímọ́lé káfò gédégédé ọwọ́ wakọ̀ délé bàbá mi. Ọlọ́run ò fún mi lọ́lọ́run ọba àtúnlọ kò ṣe sí ṣubú. Abẹ́gẹ́lẹ́ fẹ́ràn àbí inú ẹni. Abẹ́gẹ́lẹ́ fẹ́ràn àbí inú ẹni. Ọmọdé àgbà mi fojú pa yan rẹ̀. Tọmọdé tàgbà. Mi ò ṣẹ́ṣó sẹ̀lẹ̀ ò jalè hallelujah lórí mi. Sẹ̀lẹ̀ ò jalè àdúrà lọ jagun fún bàbá oníṣẹ́. Sẹ̀lẹ̀ ò ṣẹ́ṣó mi ò ṣẹ́ṣó sẹ̀lẹ̀ ò jalè mi ò jalè gún mi ò ṣẹ́ṣó ijó náà dà fi jagun fún bàbá oníṣẹ́ ńlá. Èmi ni o. Ọlọ́mọ plenty. Ọmọ tàdé ṣe Tawakalitu. Tàfíṣà ayọ̀ ọmọ bá tù láàbí kẹ́sì lọ. Ọlọ́mọ plenty foundation. Bẹ́ẹ̀ ṣe ń rọmọ lábẹ́ yìí lọ́wọ́ máa rọ̀ lọ. Àṣẹ o. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó. Mi ò ṣẹ́ṣó. Tẹ̀lẹ́ ò jalè. Láyé. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó. Sẹ̀lẹ́ ò jalè. Àdúrà ni. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́. Sẹ̀lẹ́ ò ṣẹ́ṣó. Sẹ̀lẹ́ ò jalè. Mi ò jalè mi ò ṣẹ́ṣó. Sẹ̀lẹ́ ò ṣẹ́ṣó. Sẹ̀lẹ́ ò jalè. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́ ńlá. Tó bá jẹ́ spiritual problem ló bá ní lọ bá mọ́ bàtúlà yẹ ọlọ́mọ fẹ́. Ọlọ́mọ jaburata. Ó jẹ́ herbal problem ló bá ní lọ bá mọ́ bàtúlà yẹ ọlọ́mọ fẹ́ tì. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó. Sẹ̀lẹ̀ ò jalè. Sẹ̀lẹ̀ ní bí mi ṣẹ́ṣó ni ò jalè o. Sẹ̀lẹ̀ ò jalè. Àánú ni mo rí gbà. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́ ńlá. Sẹ̀lẹ̀ ò ṣẹ́ṣó. Sẹ̀lẹ̀ ò jalè. Sẹ̀lẹ̀ ò ṣẹ́ṣó. Sẹ̀lẹ̀ ò jalè. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́ ńlá.
sórí ètò. Hopla Mr. Light don't go away. Hello. Good evening everyone. Ẹ káàbọ̀ sórí ètò ìṣẹ̀rẹ̀ ọlọ́fin nílé fún gbogbo ọmọ Àwórì pátápátá nílé lóko lẹ́yìn odi. Mo kí gbogbo wa wípé ẹ má ò lè bẹ́ o, kí ti gbé o, èmi àbúrò yín là o, ọmọ Tádé ṣe fún Ṣayọ̀ ọmọ Bátúlà. Létí ṣẹ̀rẹ̀ ọlọ́fin ní ti mí kí wa nílùú òkèèrè líbí pé kí ti gbé o, dédé ọmọ ọlọ́fin àṣọlẹ̀ ṣà ẹ má ò lè bẹ́ o. A dúpẹ́ lọ́wọ́ ọmọdé àti àgbà tẹ̀tí ń tẹ̀lé wa lọ láti ìgbà tí ètò yìí ti bẹ̀rẹ̀. Apá kẹfà lélẹ́yìí. Wọ́n ní tí ọmọdé ò bá bátàn ó ń láti bá àrọ́bá kẹ̀dẹ̀ ní bàbá ìtàn ni. Nígbà tẹ́ bá sọ pé ká má sọ̀tàn ìdílé wa, ẹ ṣe mọ̀ wípé òun náà ló jẹ́ kí gbogbo ẹ̀ kó máa gbogbo ẹ̀ ní Nàìjíríà lóde àtọmọdé àtàgbà. Kò sí tó lè sọ pé ibi báyìí pàtó làwọn ti wá nítorí gbogbo ohun tó ń ṣẹlẹ̀. Òun ló jẹ́ pé kí oríṣiríṣi ìwà burúkú kó kó àwọn ọmọ wa. Ọ̀pọ̀ ọmọ onílé ọlọ́nà tẹ máa rí wọn tó máa hùwà jàgídíjàgan. Wọn ò mọ orísun wọn ni. Tó bá mọ orísun wọn, tó mọ ìdílé wọn, tó mọ ibi tó ti wá, wọn ò ní máa hùwà ta ní máa mú mi. Wọn ò ní máa hùwà èwo ló kàn mí. Èmi nílé, mo lẹ́bí, mo lára, mo dẹ̀ ní àwọn tí mo gbọ́dọ̀ tijú fún. Ṣé mọ̀ pé ẹni tó bá sọ pé òun ọmọ kò léèyàn, àbẹ tó bá sọ pé I've got nothing to lose, ẹ tètè ya sáfẹ́ nìyẹn o. Kò mọ ibi tó ti ń bọ̀, kò mọ ibi tó dé dúró sí, kò dẹ̀ mọ ibi tó ń lọ. Ẹ má ò lè bẹ́ o, dédé ọmọ Àwórì lílé lóko lè yóò di. Ògún fún mi níre Ọlọ́fin Àjàyè. Ògún fún mi níre bàbá wa. Ògún fún mi níre Ọlọ́fin Àjàyè. Ògún fún mi níre bàbá wa. Ó lé ogun bí níwọ̀gbó ẹ̀jẹ̀ náà la lọ lé. Ògún ìbí ní mọ́lẹ̀ Ọlọ́fin Ìṣẹ́rí mo ṣe. Ògún fún mi níre Bàbá èmi o. Ọlọ́fin ìṣẹ́rí mo Gbèrè. Iwájú máa ṣòwò ẹ̀yìn ọlọ́kọ̀ Wá ṣe jígbára ilẹ̀kẹ̀. Òdèdè ẹ̀yìn ọlọ́kọ̀ tí ìtàn gẹ́gẹ́. ẹ̀yìn ọlọ́kọ̀ wá ṣe ti gbára ilẹ̀kẹ̀ ògèdè ó fún lùlù lóòrèrè o. Ó tẹ rúrú lè dìgbò. Ilé ibi ìṣègbè ti wá o. Ìgbò rere Mo fẹ́ ti Olúwa mi yà wá o. Ẹ̀yà wá wò ṣe. Ẹ̀gbọ́n mo máa pè yín sẹ́yìn lẹ máa bá mi ṣí kíní ìpẹ́ ládùúrà. lóòrèrè o. Ó tẹ rúrú lè dìgbò. Ilé ibi ìṣègbè ti wá o. Èjìgbò rere mo bá wọn. Olúwa mi yà wá o. Ẹ̀yà wá wò ṣe. Orí mi wú ẹ bá mi wú ẹ̀bà tútù fẹsẹ̀ nì. Babalá bàbá mi ni bẹ́ẹ̀ ni. Yẹbẹ. Lórèrè o, ó tẹ rúrú lè jìgbò.
ilé ibi sọ̀gbé tiwa o. Èjìgbò rere ló gbé ti bọ̀. Olúwa mi yà wá o, ẹ̀yà wá wò ṣe. Lórèrè o, bóyá l'Èjìgbò. Ilé ibi sọ̀gbé tiwa o, Èjìgbò rere mo bá Olúwa mi yà wá o, ẹ̀yà wá wò ṣe. Òfurufú lórèrè o, òkèrúlù l'Èjìgbò. Ẹ̀gbọ́n, mo ń retí kọ́ yín ni o. Èjìgbò rere Ẹ pè sórí WhatsApp sà. Ẹ̀gbọ́n, mo ń retí kọ́ yín. Àbẹ́nikẹ́ni tó bá wà ń bẹ̀ ẹ bá mi pè wọlé. Tí kò bá sẹ́ni tó wà nítòsí, ó dàbẹ́ ní pé ẹ̀gbọ́n ò lè pè wọlé. Mo ti mọ ìdí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí, a máa bẹ̀rẹ̀ náà nìyẹn. Mojúbà ọmọdé o, mojúbà àgbàlagbà, mojúbà ọkùnrin, mojúbà obìnrin o, mojúbà pẹ́tí ọwọ́, mojúbà pẹ̀tẹ́ ẹsẹ̀, mojúbà kínní, mo tún júbà kìnnì, mojúbà oyún inú, mojúbà àṣẹ ẹ̀dí. Ẹ jẹ́ kó jú mi ṣe o. Èmi ọmọ yín náà ni o, mo tún ti wálé ní lórí ìtàn Àwórì, pàápàá jùlọ ìtàn baba ńlá baba wa tí wọ́n ń pè ní Ọlọ́fin Ògúnfúnminíre. Ògúnfúnminíre láti Òtù Ifẹ̀. Bàbá ẹ jẹ́ kó jú mi ṣe o, ẹ̀yin ìyá ẹ jẹ́ kó jú mi ṣe o, ọkùnrin obìnrin ẹ jẹ́ kó jú mi ṣe o, ẹ̀yin àgbààgbà 24 tẹ́ wá yìí tí Olúwa ká níbi tí àwọn màlẹ́kà tán ti ń ṣe mímọ́ mímọ́ mímọ́, ẹ jẹ́ kó jú mi ṣe o. Wọ́n ní tọmọdé bá júbà àpẹ̀láyé mo júbà o. Ẹ kúrọ̀lẹ́, ẹ káàbọ̀ sórí ètò tiwa, ètò tèmi, ètò tiyín, ètò ìṣẹ̀rí Ọlọ́fin nílé. Ìṣẹ̀rí Ọlọ́fin nílé fún gbogbo ọmọ Àwórì pátápátá. Àti júbà ìbá sì ti ṣẹ ní agbára gbogbo Elédùmarè. Ohun tí Olúwa fi ń jẹ́ Olúwa, àdúrà ti gbà àti wúre. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ń wò mí, gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì yìí náà mo júbà yín o. Gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn shield náà, ẹ̀yin my silent admirers, mo mọ̀ pé ti wà ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́. Ẹ̀yin ò rí mi ṣùgbọ́n ẹ rò pé mi ò rí yín, ṣùgbọ́n mo tún ní nǹkan tí mo fi ń wò yín. Nǹkan táwa ta máa ń ṣiṣẹ́ lórí kínní, ta máa ń mọ̀ díẹ̀díẹ̀ nìyẹn. Mo mọ̀ pé ẹ tún ti wà ń bẹ̀. Ẹ ṣeun, ẹ ṣeun, mo dúpẹ́. Èmi ni màá máa wá, ẹ̀yin ni màá máa bá nínú ayọ̀ àti àlàáfíà. Ojú òní ti ẹnì kankan nínú yín, àgàrà òdẹ̀ ní dá yín. Owó tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wò mí ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ lórí Ọlọ́fin Ògúnfúnminíre. Ìṣẹ̀rí Ọlọ́fin nílé gbogbo Àwórì pátápátá. Ọlọ́run bá máa bá mi fi ọ̀pọ̀ rọ́pò fún yín. Ní tàràkà, ní rágó, ní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀. Apá kẹfà nìyí nínú ìrìn àjò bàbá wa Ògúnfúnminíre. Ìrìn àjò náà ṣe mọ̀ pé ní ọ̀sẹ̀ tó kọjá ó níbi tá a sọ, tá a ṣe kí ni, tá a gbé dá dúró sí. A dá dúró síbẹ̀ ni fún ìdí kan pàtàkì, ìdí kan pàkìtìpákìtì, torí gbogbo ẹ̀ náà kọ́ la máa ṣe kí ni, la máa ṣàlàyé tán ní ẹ̀ẹ̀kan ṣo. Ẹ ṣe mọ̀ pé ìtàn ó máa wá díẹ̀díẹ̀ ni. Apá kẹfà leléyìí o, apá kẹfà leléyìí. Apá kẹfà tẹléyìí kẹ̀dẹ̀ ní ó kì bọ́bọ́bọ́bọ́, bẹ́ẹ̀ ni ó kì bọ́bọ́bọ́bọ́, ó kì. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè. Ẹ jẹ́ ká gbọ́ orin kékeré yìí kó tó di pé a máa bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ orin kékeré yìí kó tó di pé òun kọ́ national anthem ni mo fẹ́ play o. Tí mi ò bá rí mọ́, tí mi bá mọ ibi tí mo fi sí, kò mátà. Ẹ jẹ́ ká fara wa mọ́ra, òun la máa gbé sí nísìn. Ó dàbí ẹni pé orin tí mò ń wá gangan. Ẹ jẹ́ ká fara wa mọ́ra. Òtítọ́ ni lẹ́jẹ̀ káwọn ṣàbọ̀ sí. Òtítọ́ ni kàṣẹ káwọn ṣàbọ̀ sí. Àṣẹ o, bàbá mi Sùrájù. Òtítọ́ ni kẹ́ jẹ́ ká ṣe. Ẹnikẹ́ni bàjẹ́ bó sí ti bá ṣe bá nílò jẹjẹrẹ.
òtítọ́ ní ká ṣe ká má ṣàbòsí. Òtítọ́ ní ká ṣe mo ti mọ nǹkan tó dé mo ti mọ nǹkan tó tẹ̀tẹ̀ fi wà níbẹ̀ yẹn. Òtítọ́ ní ká ṣe ká má mi sí ṣàbòsí. lórí níjọ wọ̀ mí. Ẹnikẹ́ni bá ṣàbòsí ní wáyé tá nílò jẹjẹ. ẹnikẹ́ni má Ṣàbòsí ní wáyé tá nílò jẹjẹ. òtítọ́ ní ká ṣe ká má ṣàbòsí. Ọmọ káàdé ṣe káàkálí tù. Bàbá àtúlá ọmọ lọkọ̀ nílé iṣẹ́ rí. Ọmọ káfọ́ pa wà káfàjẹ́ wà. Káfọ́ gẹ́gẹ́dẹ́ ọkọ̀ nílé iṣẹ́ rí. Ẹ̀fọ́ ṣáyà ó jẹ́ ilé bàbá rẹ̀. Ọmọ lẹ́rẹ̀ fún òjò. Ọmọ gbogbo ọmọ ṣàgbọ́gbọ́. Ó rẹ̀ títí ó rẹ̀ dọ́tà. Ẹ̀ka bọ́ sí wọn sì túrẹ́ sí. Òtítọ́ ní ká ṣe ká má ṣàbòsí. Òtítọ́ ní ká ṣe ká má ṣàbòsí. Ẹnikẹ́ni má ṣàbòsí ní wáyé bá nílò jẹjẹ. Ẹnikẹ́ni má ṣàbòsí ní wáyé bá nílò jẹjẹ. òtítọ́ ní ká ṣe ká má ṣàbòsí. Ìyá bá kúrò ìrọ̀ ajá, bàbá kúrò ìrọ̀ ajá. Adéṣe bàbá kúrò ìrọ̀ ajá, bàbá kúrò ìrọ̀ ajá. Ká má ṣàbòsí, ọba ká má ṣàbòsí òkè àti ọjọ́ òkè. Bàbá kúrò ìrọ̀ ajá. Ọlọ́run ló rán wa ní iṣẹ́ sí gbogbo ayé. A ó sì yẹ ṣe ẹ̀mẹ́fẹ́. Ọlọ́run ló rán wa ní iṣẹ́ sí gbogbo ayé. A ó sì yẹ ṣe ẹ̀mẹ́fẹ́. Bí ẹ bá fòrè tí ẹ mọ̀ ṣe wá. Ọlọ́run á san yín lẹ́san ẹ̀ o. Bẹ́ bá tún fi ìgbà tí ẹ mọ̀ ṣe wá. Ọlọ́run á san yín lẹ́san ẹ̀ o. Ọlọ́run ló rán wa ní iṣẹ́ sí gbogbo ayé. A ó sì jẹ́ ṣẹ́yẹ mẹ́fẹ́ẹ́fẹ́ o. ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò ọlọ́mọ plenty láti ìṣeré ọlọ́fun. Ẹ jẹ́ ká fara mọ́ra ọ̀rẹ́ ò fẹ́ràn. Ẹ jẹ́ ká fara mọ́ra. Pàtí ò lè nìkan òde. Bí kò bá pọ̀ àdìtì. Ẹ jẹ́ ká fara mọ́ra. Ẹ jẹ́ ká fara mọ́ra ọ̀rẹ́ ò fẹ́ràn. Ẹ jẹ́ ká fara mọ́ra. Pàtí ò lè nìkan òde. Tí kò bá pọ̀ àdìtì. Ẹ jẹ́ ká fara mọ́ra. Ẹyọ máa ó rí lápapọ̀. Ẹ jẹ́ ká bá wa sọ̀rọ̀ sí ti. Ìjà ọlọ́lá orúkọ ló sọ mí. Ọjọ́ kan ṣoṣo ìyọ̀hún ti mọ́. bẹ́ẹ̀ ni Òun ní bá alágbára ọdẹ tó ń fi fìlà pérí. Ọjọ́ kan ṣoṣo ni ìyọ̀hún ti mọ́. Òun ní bá alágbára ọdẹ tó ń fi fìlà pérí. Nítorí
pé tó bá díjọ́ kejì wọ́n máa sá fún ni. Ẹyẹ ọmọ orí ẹja ẹ̀ka ṣẹ̀ra wa lọ́kọ̀ ṣoṣo. You are going to be what? Wọ́n jù ní èmi ojú ẹ̀. Níbo ló fẹ́ mú wa dé? Gbogbo device ló wà on. Ẹ̀kún wa tẹ̀lé lórí. Gbogbo device ló wà on. Mo ṣe party. I'm doing party in one. I'm on live in one. I'm on another page here. So I have all the lines on. Ìyá mi Akínsọ̀yà ẹ̀ka lẹ́mà. Òde ayọ̀ o bàbá mi, òde ayọ̀, òde ayọ̀, òde eré lámìrè o. Pàǹtí ò lè nìkan òwe. Bí gbogbo ẹ̀pọ̀ àdìtì ẹgbẹ́ ká fara wa múra. Gbogbo ọmọ Àwórì ẹ jẹ́ ká fara wa múra o. Ọ̀tẹ̀ ò dá nǹkan. Àbẹ́ òrí. Ẹ̀gbọ́n mi ò ní dépò ọ̀la. Kàkà dépò. Kọ́láwọlé Oyin ẹ káàbọ̀ sórí ètò Bánkọ́lé ikú ṣẹ̀dá. Ẹ káàbọ̀ sórí ètò lórí device eléyìí. Màámi Adékílékún Òyìnlàkí Ọláyẹmí Òkúṣòlúbọ̀ ẹ káàbọ̀. Ẹ jẹ́ ká rọrí wò. Ká fi mọ̀ràn ṣọ̀kan. Òkúṣòlúbọ̀ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò. Abíọ́dún Ọ̀jẹ́làdé gbogbo yín pátápátá ni mò ń kí ẹ káàbọ̀ sórí ètò. Ẹ́bólì Títílayọ̀ mi ẹ káàbọ̀. Ẹ̀gbọ́n mi Tímí Òdúbọ̀yà ẹ káàbọ̀ sórí ètò. Happy Sunday Mọ́rọ́mọ́kẹ́ tíṣà Aditi ẹjọ́ and as many that I can't see your name but I can see your picture I appreciate you. Ètò nìyẹn ìyá mi kò má ta ẹ̀ bá má jáwòrì bá má jáwòrì ìfẹ́ náà ni ọ̀pọ̀ èèyàn ní ọmọpọ̀ ọmọ Àwórì ni mí ọ̀pọ̀ tó mọ̀ mí dáadáa wọ́n mọ̀pọ̀ ọmọ Àwórì ni mí òun ni mo ṣe wà very very bold to a fault ẹ káàbọ̀ today kí ni mo ṣe fún yín kí ni mo ṣe fún yín lálẹ́ yìí ó dẹ̀ lẹ́ẹ̀kejì tẹ́ máa já náà yìí òkùnkùn kì í ṣe tèmi irọ́ lẹ pa mi ń ṣọmọ òkùnkùn ọmọ ọmọlẹ̀ ní mi. Ó dẹ̀ lẹ́ẹ̀kejì tí máa tán ọmọ ọmọlẹ̀ ní mi lè panú mọ̀ pé ojú òkì ti ẹni tó bá tanná ẹni tó bá paná lójú máa tì àwọn òdẹ kì í ṣe ọmọ òkùnkùn ọmọ ọmọlẹ̀ ni wá gbogbo yín pátápátá ni mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò Kí ti gbé ìyá ọkọ mi múgbẹ́múgbẹ́ o ẹ káàbọ̀ sórí ètò àwọn tìjẹ̀bú òde náà ti gbórí wọlé ìyá ọkọ mi láàfíà ẹ káàbọ̀ sórí ètò wọ́n wá dọ́gbọ́n kí n má bàa béèrè owó oúnjẹ kí n má bàa béèrè owó next week wọ́n lè yà wá sórí program Lára Ẹlẹ́bíọ́lá okay now God bless you Ẹlẹ́bíọ́lá aya dádì aya brother mi God bless you àwọn tí bẹ́jọ̀ ń gbórí wọlé lóríṣiríṣi ọ̀nkú mi kan nìyó ẹ káàbọ̀ sà ọ̀nkú K mo appreciate yín God bless you ó dàbẹ́ ní pé mo ti miss birthday yín ṣe mọ̀ wọ́n ṣe dá page mi padà fún mi ní happy birthday in arrears or in advance anyhow God bless you I appreciate each and every one of you thank you and God bless you for joining me on this platform. We are back to our page, our normal wonderful page, Olomo Plenty page, and in a wall, and inside the Olomo Plenty, we create this Yeye Olomo Plenty DKS. Ètò ń tò jàre Wahab Ṣẹ́gun Yínúsà God bless you ìyá ọkọ mi Adétóhun Olówó àwọn tìjẹ̀bú òde àwọn oníṣẹ́ àwọn tọ́gbọ́dídé ọmọ làǹtìlanti lára mi kí n má bàa béèrè owó oúnjẹ wọ́n lè tẹ̀yà yọjú sórí program mi kí n má bàa challenge wọn. Thank you all for joining me. A big thank to my costumier, my makeup artist, the baby of the house, God bless her, and all my children and Omo Plenteous worldwide. Gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò. Lọ́sẹ̀ tó kọjá, níbo la dá ètò dúró sí lọ́tẹ̀ tó kọjá? Ẹ jẹ́ kọ́kọ́
kí n kọ́kọ́ kí gbogbo àwọn ọlọ́jọ́ òbí pátápátá, gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ òbí pátápátá, àtẹni tí mo mọ̀, àtẹni tí mi ò mọ̀, àtẹni tí mo kí nídìí other page tí mò ń yálò, àti ẹ̀yin tí mi ò rántí, gbogbo yín pátápátá ni mo ní àṣọdúnmọ́dún làṣọdúnmọ́dún fún yín lórúkọ Jésù Kristi. Ọlá iyì ẹ̀yẹ kò ní ṣí kúrò nínú ilé ẹnìkọ̀ọ̀kan yín. Àlàáfíà tó péye Olúwa bá mi fi dá gbogbo yín lọ́lá ní àṣẹ ti Bàbá, ti Ọmọ, ti Ẹ̀mí Mímọ́. Àmín. Mo wá kí ẹ̀gbọ́n mi kan pàkìtì pàtàkì ẹ̀gbọ́n mi Isiaka ní ìlú Maryland lọ́hùn. Àwọn ni aṣojú ọlọ́tà. I was kind of a little bit rude with him. Why was I rude? Is because of nǹkan tá à ń sọ nípa pé ẹ jẹ́ ká máa sọ ìtàn. Ẹ jẹ́ ká máa sọ ìtàn, ẹ jẹ́ ká máa ṣàlàyé nǹkan fún àwọn ọmọ wa. Nígbà tí mo rí nínú fọ́rùmù Àwórì, mo rí pé wọ́n kí wọn ní ọjọ́ ìbí wọn, mo wá rí pé wọ́n lo táìtù kan síbẹ̀. Mo wá dá wọn lóhùn, mo ní no, kò yẹ kí wọ́n lo táìtù yìí. Ẹnìkan wá pè mí, màmí ẹ̀yin lẹ wà ń bẹ̀. Ẹnìkan wá pè mí, ó ní no, ó ní bó ṣe yẹ kán lò nìyẹn. Ó ní bó ṣe yẹ kán lò nìyẹn pé fún ìdí kan àti ìdí kejì ni àwọn àgbà Àwórì náà fi ń lo táìtù yẹn ibikíbi tí wọ́n lọ. I felt so kind of bad, but immediately tí ẹni yẹn ti ṣàlàyé fún mi, mo message wọn, I knelt down mo dẹ̀ message wọn nínú fọ́rùmù yẹn náà ni mo ti message wọn lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo ní kó má bínú sí mi. Ọmọdé kì í mórí jẹ kó má ṣe kíni, kó má ra ní ọwọ́. Mo wá kí gbogbo yín pátápátá ọmọ ọlọ́jọ́ bí yèyé Akódan, yèyé Gbàmí Akódan of Ìṣẹ̀rí Ọlọ́fin, gbogbo yín pátápátá tẹ̀ ṣe ọjọ́ bí pátápátá, gbogbo yín ni mo kí pátápátá. Ọ̀nkú mi tí mo rúdù sí nítorí pé wọ́n lo táìtù kan. Ṣẹ́rí nǹkan tó ṣe yẹ pé ká máa ṣàlàyé ọ̀rọ̀ nìyẹn. Nígbà tí mo kọ́mẹ̀ntì sínú kíní mo ní báwo ló ṣe jẹ́ pé èyí tún lo táìtù yìí. Ìkan nínú àwọn ọmọ bàbá mi Ọlọ́fin wá sọ pé yèyé ọmọbabìnrin náà ń pè ọmọbabìnrin bó ṣe yẹ kán lò nìyẹn, bó ṣe bẹ̀rẹ̀ sí ní lò nísìnyí nìyẹn. Ó jẹ́ ti tó bí ìgbà mélòó kan tí wọ́n ti ń lò nítorí ìdí báyìí. Ẹ jẹ́ ká máa ṣàlàyé nǹkan fúnra wa, ẹ jẹ́ ká máa ṣàlàyé nǹkan fún àwọn ọmọ wa. Àwọn nǹkan kan wà tí kò yẹ ká máa gbé sí gbogbo ojú ayé, ṣùgbọ́n àwọn nǹkan tó bá necessary for us láti mọ̀ ká lè pàṣẹ ẹ̀, ká lè tún fi fún àwọn ọmọ wa, káwọn ọmọ wa má bàa ṣìnà. Ẹ wo bẹ́ẹ̀ mi ṣe gbé gbági ń bẹ̀ yẹn. Ẹ̀gbọ́n mi Chief Alhaji Lateef Kẹ́hìndé Sàákà, aṣojú ọlọ́tà Àwórì Kingdom, àròlé gbogbo ẹ̀ṣá, gbogbo táìtù yẹn pátápátá ni mo fi kí yín wípé àṣọdúnmọ́dún sà. Ẹ má bínú sí mi, ẹ má bínú pé mo challenge pé báwo ló ṣe yẹ pé èyí tó ń lo táìtù yẹn, kò yé mi náà ni bó tẹ̀ ṣe yẹ kó rí nìyẹn. I'm very bold, I'm very vocal, but I'm not rude. When I know where Timothy gbé gbági, I will correct myself immediately. Orí inú platform yẹn náà ni mo ti sọ pé mo wà on my knees. Ó ní ẹ̀gbọ́n mi orí ìkúnlẹ̀ ni mo wà, ẹ má bínú. And I'm sure he loves me to a fault. Kò lè ṣe kó má sí nígbà tí nǹkan ò bá yéèyàn, ẹ jẹ́ ká máa ṣàlàyé nǹkan yéra wa. I'm bold to a fault, I'm vocal to a fault. I'm not wicked and neither am I rude. Tí n bá fi lè rude sí ẹ, ó ti mọ nǹkan, ó ṣe nǹkan kan ni. Tí bá dá padà fún ẹ. Mo mọ Sàwáwù mi, mo mọ déédéé mi, he's my big uncle. Ẹni tó bá ti fi ọdún 10 jù yàn lọ, mi gbọ́dọ̀ pè wọ́n ní brother, he's my uncle, and I was rude to him in a public forum. Tó jẹ́ pé oríṣiríṣi èèyàn ló wà ńbẹ̀. I challenged that title, which was wrong of me, but it's because I didn't know that it's been agreed in the palace for them to be using that title. That is the reason why we have to update ourselves, we have to update our children. Èmi sì ìlú bí tí mo wà yìí, mo bímọ sí bí
ọmọ ṣègbéyàwó ìkejì ìkíní ìkejì wọ́n ń bímọ. Ẹ̀gbọ́n mi náà táwọn náà wà ní òdì kejì wọ́n ń bímọ, ọmọ wọn ń bímọ. We have to know our roots. Kò kí ṣe Àwórì nìkan ni mò ń sọ̀rọ̀ fún, gbogbo ẹ̀yin tẹ́ àwọn ọmọ Nàìjíríà ẹ jẹ́ kó ní kálukú ká mọ roots wa, ká mọ oríkì wa. Ẹ má jẹ́ kó pẹ́ jù torí ó ti ń pẹ́ jù. Mo ti ra lé sílùú òyìnbó, ìyá ló ń jẹ́ torí o ò lè gbélé yẹn lọ sí Nàìjíríà, o ò lè pín, o ò lè gbélé yẹn lọ sí Nàìjíríà, o ò dẹ̀ lè pín. Nígbà tó bá sọ pé torí pé o ti kú sọ́mọ́ àpọ́n fẹ́ ta lé yẹn kọ́ lè ṣí àwọ̀ fún yẹn fún ìgbà yẹn ló máa rí àwọn òyìnbó tó máa bẹ̀rẹ̀ sí ní gbé bíìlì dé, tó máa bẹ̀rẹ̀ sí ní gbé táàsì dé. Don't get me wrong, mi sọ pé kẹ́ má ra lé sílùú òyìnbó, ṣùgbọ́n èmi Olúwatóyìn ilé kòkó ń tagbé. Ó dáa kẹ́ ra lé síbí, tẹ́ bá ra lé síbí tẹ́ jẹ́ pé káwọn ọmọ yín kọ́ ti mọ̀ wípé ìlú òyìnbó láyé wà, ẹ ti sọ lẹ́nu ẹ̀ ń sàpò ìyàkọ́ ni. Ọlọ́run ò ní jẹ́ ká sọ àpò ìyàkọ́. Tó bá yẹ pé mi ti mọ nǹkan tèmi mọ̀ yìí, èmi ò ní challenge uncle mi pé uncle ó jẹ́ pé èyí tó máa bá kábíyèsí lo the same title, but his own title wọ́n jẹ́ kó light ju ti kábíyèsí lọ, and it's because I didn't know. Ẹsẹ̀kẹsẹ̀ ń bẹ̀ ni mo ti challenge ara mi náà pé ọmọ mo ní uncle mi ẹ má bínú, orí ìkúnlẹ̀ ni mo wà, ṣé kí n dìde, I love you. Kò síbi tẹ́ máa dà mí sí. Gbogbo ọmọ ọlọ́jọ́ bí pátápátá àtọkùnrin àtobìnrin, gbogbo yín pátápátá ni mo kí, ẹ káàbọ̀ sórí ètò. Thank you Bọ́láńlé Yèyé, thank you. Eléyìí mo ṣe ìrántí lọ gbà nílé tailor ni wọ́n ti fi ṣe wedding fọmọ kan nílùú yìí láti 2 years. Ọmọ yẹn gan ó ti òun gan ti bímọ, ọmọ yẹn gan àwọn boyfriend àti máa lé kiri títì. Mo ṣe ìrántí lọ gbà ni. Kọ́lá ń ṣàánú fún mi. Mo ṣe ìrántí lọ gbà ní bá ní iṣẹ́ gbọ́dọ̀ kàn ẹ́ lénìí. Mo bá gbé sọ́rùn, mo bá múra tìyá àṣẹrẹ ọlọ́fin. Rí pé gèlè mi ò ṣe ti sisi. Tó yẹ tí ò bá sí pọ́n ní kí n má wé gèlè yẹn ni. Àwọn gèlè àtijọ́ yẹn ni mo fẹ́ máa wé, ṣùgbọ́n sọ pé ó máa ń jẹ́ kí n dàbí arúgbó. Mo ní ẹ̀yin ò mọ̀ nǹkan kan. Àwọn gèlè táwọn ìyá wa ń wé ń gbà yẹn, gbogbo ẹ̀ ló lórúkọ, gbogbo ẹ̀ ló ní mínì. Màá bẹ̀rẹ̀ sí ní wé wọn padà, àwa máa sọ mínì wọn ní kọ̀ọ̀kan. Ìyàwó Olùṣọ́, àbúrò mi Àtinúkẹ́, God bless you. Olùṣọ́ mi ń kọ́. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá mi wá ìpèkù, kí náà ń pè ní ìpèkù lọ́dọ̀ tiwa àpótí. Ẹ bá mi fìdílé pèkù, ẹ bá mi gbé pòkù sídìí kẹ̀ṣà tí máa gbọ́dẹ̀ pórí ìdúró náà ni. Ẹ bá mi plug tẹlifóònù yín tẹ́ fi ń wo kínní, ẹ bá mi plug ẹ̀ mọ́ TV, ẹ bá mi pèrò ká bẹ̀rẹ̀ sí ní sọ nípa ìrìn àjò bàbá ńlá bàbá wa Àwórì. Gbogbo Àwórì pátápátá ìṣẹ̀rẹ̀ ọlọ́fin nílé, ò bá wà níbí, ò bá wà lọ́hùn. Ṣé mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá a sọ díẹ̀ torí pé ìyàwó méjì ni wọ́n ní. Àsọ̀bí tí wọ́n ní pé kí ìyàwó kejì kí wọ́n rìn lọ táwọn náà tó fi máa ṣàbíamọ. Ìyàwó àkọ́kọ́ wọ́n ti bí méjì. Ṣé rí pé ajídára lọ́lọ́run. Ìyàwó àkọ́kọ́ ó bí méjì, ìyàwó ẹlẹ́ẹ̀kejì kò bí nǹkan kan. Wọ́n wá ní kó tó lè bímọ ó gbọ́dọ̀ kúrò ní àgbègbè yẹn kó lọ síbi tó jìnnà bí tí atẹ́gùn omi òkun àti atẹ́gùn omi ọ̀sà tó bá ti ń fẹ́ pàdé, ibẹ̀ ni Màámi Àjàyí náà ti lè ṣe kíni, náà ti lè di abiyamọ. Ṣé mọ̀ pé méjì níyàwó àkọ́kọ́ bí. Olúwa wá bless Màámi Àjàyí pẹ̀lú ọmọ 8 tó ṣangiliti, ọkùnrin 8 tó ṣángun. Àwọn náà ń rúlu gbogbo Lagos area àti ilẹ̀ àti gbogbo ẹ̀. Ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àní pẹ́ torí pé a fẹ́ lo kírẹ́dìtì àwọn èèyàn tó pọ̀, a dẹ̀ fẹ́ kí àwọn èèyàn kan wà board. Yeah, exact time ta fẹ́ bẹ̀rẹ̀ story wa ìtàn. Níbi tá a sọ dé ní ọ̀sẹ̀ tó kọjá, ibẹ̀ láti máa mú ní ọ̀sẹ̀ yìí. Ṣé mọ̀ pé a ṣàlàyé wípé bàbá wa Ògúnfúnminíre nígbà tí àbúrò wọn àǹtí àgbà tí à ń pè ní
àìná àga eléwúrẹ́ tí wọ́n lọ sí ìbò tí wọ́n dé Bìíní tó fi ṣàṣekínni tí wọ́n mú tó fi di pé wọ́n ṣàfẹ́ kí wọ́n bá wọn yanjú ẹ̀gbọ́n wọn ṣá. Ibi tá a gbé dádúró sí ni ìtàn God bless, I love you jàre. Àwọn tí lé nìyẹn tí wọ́n ti gbàgbé lé bá ṣe máa ń dáhùn náà nìyẹn. ìtàn mi dorí òdorí ó dorí bàbá mi Ògúnfúnmi nírè nígbà tí wọ́n ṣe kíni tí wọ́n mú wọn dé Ìbíní City, not Bìíní Àjàṣẹ́ o, Bìíní City. Kí ló ṣẹlẹ̀ ń bẹ̀? Ọ̀rọ̀ ń bá rò máa rò fọ́. Nígbà tí wọ́n mú bàbá wa Ògúnfúnmi nírè ní tìpá ní tìkúùkù, ẹni tó bá fẹ́ mọ ìtàn yìí láti wọ́n ṣe mú wọn, ẹ lọ gbọ́ tí a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá. A fẹ́ máa tẹ̀síwájú nínú ìtàn yìí. Nígbà tí wọ́n mú wọn, ṣe mọ̀ pé alágbára ni bàbá wa Ògúnfúnmi nírè nítorí àdó ẹyọ kan nínú méjì tí wọ́n rí gbémì tó wà ní ara wọn. Wọ́n mú wọn dé tìpátìkúùkù, wọ́n mú wọn dé Bìíní. Kò sí ohun àrà tí wọn ò dá láti fi pa bàbá wa yìí Ọlọ́fin Ògúnfúnmi nírè. Wọ́n lù wọ́n bí aṣọ òfì, wọ́n ta wọ́n lọ́fà, wọ́n fi májèlé sínú oúnjẹ. Kò ṣáà sí nǹkan kan tó ṣe bàbá yìí. Wọ́n bá ní ṣebí ìyàwó ẹ̀ dẹ̀ ti fún àwọn láṣìírí ẹ̀. Nígbà tí ó ti àwọn rí tó pọ̀ àdó yìí sílẹ̀, kò dẹ̀ rí méjèèjì kó, kò lè yẹ kó má jẹ́ pé àwọn ṣe kíni, àwọn máa rí pa. Kí ló dé? Wọ́n bá ló dá. Ṣé rí tọmọdé bá jẹ májèlé, tó o bá sọ pé torí pé oògùn májèlé wà lára ẹ, tó o bá jẹ májèlé kó tó pọ̀ ọ̀nà fún máa bó. Ẹ má jẹ́ ká máa dẹ́jà. Bàbá ò dẹ́jà o. Ẹ máa gbọ́tàn náà lọ. Ó ṣé ọkọ mi, àbúrò mi Àtinúkẹ́, àdègbádùn yìí o, àdègbádùn yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o. I will come and visit you in Mechelin. Kíní COVID wọn yìí náà ni. Ó gbére o, bàbá apàṣẹ yìí ṣẹ̀ wá ń wọlé nísìn. Mo bínú mo dẹ̀ máa sùn yín, mo dẹ̀ máa gbowó. Ẹ̀gbọ́n mi lẹ jẹ́, ọmọ bàbá mi là máa gbowó. Ọkùnrin is àgbà, ìbàjẹ́ pọ́mọdé ni ìbá sínú ẹ̀ ní ọjọ́ orí, tó bá ti di pé a ti fún wọn lóyè, máa fi style ẹ̀gbọ́n mi ni máa fún wọn sì kí ba lè gbowó. Ọba ń kí ẹ jàre bàbá mi. Ọmọ Ọlọ́fin Àjáyè. Yes, I will come and visit you, my darling. Lára Ẹlẹ́bíọ́lá, you are káàbọ̀ again. Ṣẹ́gun Adésànyà, àwọn olùṣọ́ pọ̀ lórí kìíní ìyá, àwọn ti tèmi, àwọn ti ṣẹlẹ̀, wọ́n pọ̀ bàjẹ́. Wọ́n fẹ́ wo the other side ọlọ́mọ plenty tí ó jẹ́ pé kì í ṣe pé ó ń preach, tó jẹ́ pé ó ń sọ ìtàn ìrírí ayé. Nígbà tí wọ́n ṣe gbogbo ohun tí wọ́n mọ̀ láti ṣe kíni, láti pa bàbá wa Ọlọ́fin Ògúnfúnmi nírè, wọ́n lù ú bí aṣọ òfì, wọ́n ta lọ́fà, wọ́n ṣe gbogbo ẹ̀. Kí ló dé? Wọ́n tún fi májèlé sínú oúnjẹ. Hábà bàbá òkú pọ́nrán náà bá ní ó dáa. Àwọn máa dọ́gbọ́n kan, náà bá pera wọn bíríkótó, náà bá lọ ṣe mọ kíní tí wọ́n ń pè ní iglo. Ṣé mọ nǹkan tó ń pè ní iglo? Kíní kan báyìí tó máa ń round báyìí, wọ́n máa ń lò ní remote area níbi tí snow pọ̀ sí yẹn. Iglo náà máa ń pè, ó máa ń round báyìí. Ó máa ń dàbí oven tó máa ń lò ní Nàìjíríà, àwọn traditional oven, àwọn ní búrẹ́dì yẹn tó máa kí búrẹ́dì sínú ẹ̀ báyìí tó máa gbé jáde. Wọ́n wá ṣe kíní yẹn, náà bá ti bàbá, náà bá ti sínú iglo yẹn, náà bá rẹ̀ pa pé ṣèbí torí pé ó sì ń rí atẹ́gùn mi sí mú
ni ó jẹ́ pé gbogbo nǹkan táwọn ń ṣe fún kò wọ́n ọmọkùnrin yìí must school must die bàbá kẹ̀dẹ̀ nìyí wọ́n ti dọmọ ikú tí kú ò gbọ́dọ̀ pa wọ́n dọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé àwọn àgbà àtijọ́ wọ́n yàtọ̀ sáwà tèmi àwọn ọmọ bọ́ǹfìtà àwa tá a ti fi bọ́tà tá a ti fi gbá búrẹ́dì lórí àwọn ọmọ kẹ́ṣọ̀pù ní kíní ìbá bẹ̀rẹ̀ bí eré bí àwàdà nígbà tó rẹ́ bàbá yẹn mọ́nulé wọ́n ti nígbàgbọ́ pé ó máa kú ó kàn dẹ̀ di pé kọ́ máa jí kọ́ máa gbọ́ ohùn lóru káwọn aráàlú máa gbọ́ ohùn lóru àwọn tí wọ́n ń jó àwọn èèyàn tí wọ́n ń jó tí wọ́n ń sọ̀rọ̀ tó ń ṣe fàájì tó ń ṣe gbogbo ẹ̀ àkíkà àwọn wo ló ń nájà òru ń bí nígbà tílẹ̀ bá máa mọ́ wọ́n á bẹ ewé oríṣiríṣi ewé oúnjẹ oríṣiríṣi àwọn tó ti wá ṣe fàájì akèrègbè ẹmu aha ẹmu ṣe mo like aha ẹmu mo nílé o aha ni mo fi máa mu omi ẹmu tí n bá fẹ́ mu ẹmu ó dákẹ́ aha ó dákẹ́ ó máa give the real flavour ju pé ká lò ó tumbler lọ. ọjọ́ kìíní bẹ́ẹ̀ ọjọ́ kejì bẹ́ẹ̀ ọjọ́ kẹta ṣé wá rí iye ọjọ́ tílẹ̀ bá ti mọ́ báyìí tán bá ti gbọ́hùn pé àwọn èèyàn wá ṣe fàájì wọ́n jó wọ́n yọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ tílẹ̀ bá máa mọ́ èèyàn pàtàkì láàrin ìlú ó máa fòṣánlẹ̀ ó máa kú ni àkíkà wọn ò kọ́kọ́ fura ikú ń bọ̀ mọ́rin ọmọ ò fura ẹ má máa fọwọ́ tààyàn láyà you don't know who is who ẹ má máa fọwọ́ tààyàn láyà pé kí ni nǹkan tó lè ṣe eléyìí ò lè ṣe nǹkan kan you don't know who is who be careful. ọjọ́ kejì ó tún lọ bẹ́ẹ̀ ọjọ́ nígbà tó kù di mẹ́ta ní ọba ìlú bá sọ pé ẹ gbọ́ nǹkan kan ń ṣẹlẹ̀ nílùú yìí kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n ní wọ́n wádìí ẹ̀ wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọn ò mọ nǹkan tó dé nígbà tó máa dọjọ́ kẹrin ní ọba ìlú gangan kò kú o ṣùgbọ́n ó wà láyé bí ẹni tí kò sí ló bá bẹ̀rẹ̀ àárẹ̀ tó yẹ pé kì í ṣe pé kì í ṣe mọ̀ pé kéèyàn kàn máa káàárẹ̀ yẹn máa bọ̀ díẹ̀díẹ̀ àárẹ̀ yẹn kàn déédéé mu ó dẹ̀ lọ sí raise to power 20. bẹ́ẹ̀ ni àbánikọ́ńdá ikán ò lè jòkúta bẹ́ẹ̀ nu ẹnu ẹyẹ ò lè láéláé ni ẹnu ẹyẹ ò kì í pòkúta láéláé ẹ jẹ́ ká máa fura ẹ fura o ẹ fura gbogbo alájọ rìn àmórí olówó you don't know who is who be careful. lọ́ba yìí bá bẹ̀rẹ̀ lọ́ba ìlú wọn bá bẹ̀rẹ̀ àìsàn yìí ló bá bẹ̀rẹ̀ ní kíkan bó ṣe ń gbóná ló ń tutù bó ṣe ń tutù ló ń gbóná ló ń wáyé pọ̀ ló ń nà tọ̀tọ̀tọ̀tọ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ èèyàn mẹ́ta mà ti kú kábíyèsí náà ló dẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní ló ń jó oríṣiríṣi fújírege lórí ibùsùn yìí wọ́n bá ní kí náà máa ṣe wọ́n bá ní tí nǹkan bá da ojúrú báyìí a máa ń bilẹ̀ léèrè ni wọ́n bá pe aláwo ìlú wọ́n bá ní kó dífá ló bá gbé ọ̀pẹ̀lẹ̀ jọ́lẹ̀ pa lónífá bá wọlé ló bá wòkè wọ́n ló tààrin ìlú wọn lọ pé wá lódì kejì ni o pé bóyá kán bá pe ta tòdì kejì wá ó lè bàbá wọn kọ́ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ó wò wọ́n ó wo gbogbo àwọn tó jókòó ó wo ọba ó wo gbogbo àwọn tó jókòó bẹ́ẹ̀ náà sọ pé kí ló dé kí ló ṣẹlẹ̀ bàbá bá sọ pé ẹjọ́ torí ọlọ́run tí yín ò ní bàjẹ́ ẹ lè kó báwọn àlejò wo lẹ gbà sínú ìlú yín yìí àlejò alágbára wo lẹ gbà sínú ìlú yìí tó rẹ̀ ti kọjá àyè yín wọn náà àlejò wo ni àwọn ògbàlejò sínú ìlú ju ẹni ọmọ ráhùnráhùn kan lọ tí táwọn dá sẹ̀ríà fún àwọn dẹ̀ ti ó tiẹ̀ ti yẹ kó tiẹ̀ ti kú dànù pàápàá ìyẹn wá sọ pé ṣé rí àlejò ọ̀ràn tẹ́ gbà sínú ilé yìí èmi àti yín ò ní gbàlejò tó máa ní àní tọwọ́ wa wú ibi tí wàhálà wà báyìí wọ́n bá lọ forí jálẹ̀ àgbọ́n
ẹni agbọ́ndẹ̀ta kíni wọ́n ní àtàgbé. ọba ní àlejò tẹ́ gbà sílùú bàbá ńlá bàbá gbogbo yín ni kì í ṣẹgbẹ́ anybody nínú yín tẹ́yìn sọ pé ẹ̀yin tí mọ̀ bí yẹn tí ò bá kúrò nílùú yìí bọ́wọ́n ṣe dífà yìí síjọ́ méje gbogbo ìlú máa parun ni. bàbá kò tí ì sọ̀rọ̀ tán báyìí tó ti kó gbogbo kinní ẹ̀ báyìí ìgbé àfẹ́wé ẹni orí yọ ó dilé eré ló mú kúrò nílùú wọn pé kí lẹ́ni kóun wá máa dífá lé lórí yìí. bẹ́ẹ̀ ẹ kúkú mọ àwọn bàbá àwọn àgbà ìbílẹ̀ yẹn irọ́ ni kinní kan ó kàn déédéé rí bẹ́ẹ̀ ni báwo ni ó ṣe máa jẹ́ pé ẹni tó yẹ pé wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ àwọn ṣọ́ gbàtà àwọn mu kò sí agbára yẹn lára ẹ̀ ẹyẹ kan òun gan kò tiẹ̀ ṣe kinní wọn ò mọ̀ pé ẹyẹ kan tó rí mú sára yẹn gan nǹkan ni wọn ò mọ̀ gbà tó fìyẹn sí tó bá jẹ́ pé akọ yẹn ni ọwọ́ ẹ̀ tẹ̀ lómì bàbá ńlá bàbá wọn ò lè gbé kúrò níbi tí wọ́n ń pè ní Ìdúmọ̀tà ibi tí wọ́n ti mú bàbá ńlá bàbá mi Ọlọ́fin Ògúnfúnminíre ni wọ́n ń pè ní Ìdúmọ̀tà lónìí in Lagos. Kí dẹ̀ ni ìtumọ̀ Ìdúmọ̀tà? Ìdúmọ̀tà ìdúró mú ọ̀tá níbi tí àwọn dúró sí tí àwọn ọ̀tá fi rí àwọn mú ìtumọ̀ Ìdúmọ̀tà nìyẹn ìdúró mú àwọn ọ̀tá. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú Ọ̀tà ní Ogun State. Ìdúró mú ọ̀tá. Ẹ má dáhùn ló ń jàre ẹ jẹ́ ká fi sílẹ̀ síbẹ̀ tó bá máa lọ́jọ́ kan sí ó yẹ kó kú dànù ni. Àbẹ́ mọ̀ pé ẹ̀gbọ́n àbúrò ẹ̀ tó fìyà jẹ àwọn làwọn ṣàkọyà fún ni kinní kan ó dẹ̀ ti ṣèlérí ẹ wo iye owó tó ti kó sílẹ̀ ṣe mọ̀ pé nílé ọba olówó ọlọ́lá ni wá nílé ọba àwọn gbogbo nǹkan oríṣiríṣi ẹni ọmọ ọba tó bá fẹ́ lọ síbì kan ó máa láwọn ẹ̀ṣọ́ ó máa lóríṣiríṣi nǹkan tó máa gbé ṣaka owó fún nígbà tí àǹtí Àìná Àga Eléwúrẹ́ tó máa dé Benin ṣaka owó rẹpẹtẹ náà gbé débẹ̀ ìyẹn ti ràn mọ́ gbogbo àwọn olóyè ilẹ̀ lójú ní bàbá ni àǹtí Àìná Àga Eléwúrẹ́ náà ti kó owó jaburata fún pé ẹ̀gbọ́n òun yìí sẹ́ẹ̀ ṣàbàwọ̀dọ̀ ẹ gbọ́dọ̀ bá wọn pa ni torí gbogbo àwọn ọmọ ẹ̀ ṣe ni wọ́n ń pa àwọn léwúrẹ́ bí eré bí àwàdà nígbà tó máa di ọjọ́ karùn-ún ọba ti ń wáyé pọ̀ ẹ̀mí yẹn tíntín ní báyìí ló kù ó ti tínrín ó ti yọ wáyé tí ọba ti fẹ́ kú tán àwọn èèyàn ń kú lọ nílùú o àwọn èèyàn ń kú lọ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ṣùgbọ́n ọba yẹn gangan tí ẹni àjòjì yìí tó bá ṣe kíni tó bá fi lè wà nílùú yẹn títí di ọjọ́ 7 gbáko ó máa ṣe kíni ọba máa wàjà. wọ́n ṣàbára wọn fà wọ́n bára wọn fà títí wọ́n dá nígbà tó tẹ́mi kábíyè tó ti ní pé kó máa súkè ṣe àpótí wọn bá ti ń súkè ó ti tán nìyẹn tó ti ń náà bá ṣe kíni náà bá ní a gbọ́dọ̀ ṣe nǹkan tí bàbá tó wá dífá tó sọ o àfẹ́ òkú èèyàn mọ́ nílùú torí bọ́mọdé ṣe ń kú làgbà ń kú báláboyún ti ń kú lọ́mọ òkókó ń kú lọ́lá wọ́n ṣà ń kú lọ ni. ìyá ọba bá ọba sọ̀rọ̀ pé orí àpèrè tó wà yìí kó máa bàjẹ́ nígbà àwọn bàbá tiẹ̀ àwọn èèyàn máa kú mọ́ bàbá ẹ lórí ìgbà ilé ń rojú àwo ilé ń ráyè ní nígbà táwọn bàbá ńlá ẹ jẹ́ kẹ́ni kúrò nílùú àjòjì ní má jẹ́ kó pàlúrun mọ́ ẹ lórí má kú sórí má joyè ẹjọ́ ẹlẹ́jọ́ lòbí kú sí. ló bá finally agree nígbà tó ti di ọjọ́ karùn-ún nígbà tó wá di ọjọ́ kẹfà ni wọ́n bá lọ sí ibi tí
iglo yẹn wà, ibi tí wọ́n rẹ́ bàbá Ọlọ́fin Ògúnfúnminíre tí wọ́n rẹ́ pamọ́. wọ́n bá wo pé báwọn bá kúkú wo kò kú sí nǹkan táwọn kúkú mú bẹ àwọn babaláwo ìlú yẹn sọ pé àwọn kúkú rí pé babaláwo yẹn kàn ń sọ tiẹ̀ ni, ẹni eléyà ti kú kìnnìkan ọ̀rọ̀ òun kọ́ ló ń fa wàhálà láàrin ìlú. nígbà tán wo náà bàbá Ọlọ́fin Ògúnfúnminíre lórí àlééfà tó rú dẹ́dẹ́ tó kàn rúru pẹ̀lú gbogbo jìngbìnjìngbìn ilẹ̀kẹ̀ ibi torí kí wá ti wá nìyẹn pẹ̀lú adé lórí, adé tó gbé wá láti Ìjọ́sí láti Òtù Ifẹ̀. ṣe mọ̀ pé nígbà tí wọ́n mú kò sádé lórí ẹ̀, wọ́n mú níbẹ̀ bá odò ni. wọ́n bá pẹ̀lú gbogbo àwọn ẹ̀ṣọ́ oríṣiríṣi àti tọwọ́ àti tẹsẹ̀ àti tọrùn àti gbogbo ẹ̀ ládé wà ń bẹ̀. ló bá pẹ̀lú sọ́yán tó kí. wọ́n bá ní kábíyèsí o, orí adé jìwìnjìwìn ilẹ̀kẹ̀ ẹ̀yìn tó tó báyìí, lẹ́yìn tí wọ́n séyàn mọ́ rẹ́yàn pamọ́lé, inú bẹ́dẹ̀ tutù ló nǹkan kan ò ṣe, wọ́n tún jí wọ́n tún bá bàbá ni. ṣe mọ̀ pé àwọn wọ́n wá ń bá bàbá ní alalẹ́, wọ́n máa ṣe fàájì, wọ́n máa jẹ, wọ́n máa mu, wọ́n máa tàkú ọ̀rọ̀ sọ. nígbà tílẹ̀ bá mọ́ tán bá lọ, àwọn ìyá mẹ́nìkan adúmbú ọ̀pá yín lọ́rùn. bàbá padà síbi tán fi hùn sí pé ẹ̀yin pípù ẹ dá nǹkan mọ̀. lọ́ bá mú ló bá di ilé ọba pé ẹni tẹ́ ẹ mú wọlé pẹ̀lú bàǹtẹ́ ládé wà lórí ẹ̀ nílẹ̀kẹ̀ lọ́n tó nílé yàsì sí lọ́rùn àti tọwọ́ àti gbogbo ẹ̀pẹ́ ládé lórí. alákòóbá lẹ́yìn pípù yìí. Àyìnà Àga ó ti dà. bàbá bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ máa lọ ẹ wò gbogbo nǹkan pátápátá ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kó oríṣiríṣi ọrẹ, wọ́n ta lọ́rẹ lóríṣiríṣi lọ bìbà. ṣé ẹ mọ̀ pé tó bá ń ṣe ọdún ọdún kí ni o tó máa ń ṣe lẹ́kọ̀ọ́ yẹn, ọdún Ẹ̀yọ̀, ṣé mọ̀ pé wọ́n máa ń dé akẹtẹ kan báyìí tó dàbí fìlà, òun ni wọ́n ń dé jù ní Benin. ṣé mọ̀ òun ni wọ́n ń dé, wọ́n fún níyẹn, wọ́n kò fún lóríṣiríṣi gbogbo oríṣiríṣi nǹkan oríṣiríṣi bíìdì name it. àwọn mọ̀ wípé ìwọ tó lè tì mọ́lé pẹ̀lú bàǹtẹ́ tí gbogbo eléyìí ó lè wà lọ́rùn ẹ, báwo ló ṣe débẹ̀? nǹkan táwọn fẹ́ káwọn ṣàtẹ̀ fi yọnu sí ẹ, kò ṣàtẹ̀ fi yọnu sáwọn pé kò ṣàtìkàn tiẹ̀ kúrò nílùú fáwọn káwọn lè lálàáfíà. bàbá ní òun ò lọ, in fact àwọn ṣe bẹ̀rẹ̀ sí ní jayé ni, ibi táwọn wà yìí ó tẹ́ àwọn lọ́rùn, kò sí nǹkan tó dáa tó, ẹ dá wọn padà lọ síbi tẹ́ ti mú òun jáde o. ní gbogbo aráàlú wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀, ẹ̀bẹ̀ yìí pọ̀ pẹ̀lú gbogbo ohun tí gbogbo aráàlú báyìí ló bẹ̀rẹ̀ sí ní lọ kó oríṣiríṣi nǹkan wá lẹ́yìn ìgbà tó bá ti àtẹ̀sín àti gbogbo ẹ̀ náà bá kó fún un pé àníkẹ́ bàbá àtàlejò yín gbà ẹ máa padà sílé àtàlejò yín gbà nílùú wa ẹ máa padà sílé, ẹ má bínú, ọmọdé ló ń ṣe wá, ọmọdé kì í mẹ́ẹ̀kọ́ jẹ kó má ra ní gògògòǹgò. gbogbo ojú báyìí ẹ̀kọ́ ti rá àwọn, ẹ má bínú, ẹ wo ti ládéládé, ẹ wo ti lóyè, ẹ wo ti Ọlọ́run ọbẹ̀ Elédùmarè, ẹ wo ti kinní kan, bàbá sọ pé ó dà òun ti gbọ́. ẹ wo bàbá àtẹ̀tún máa fún yín lọ́mọ ọmọ ẹrú, a máa fún yín lẹ́rú, ẹrú tó máa tẹ̀lé yín lọ, a fún yín kò ní padà wá o, a fún yín lẹ́rú. ṣé ẹ tún wá rí àtúwá máa fún yín ní àwọn èèyàn kan tó máa bá yín ru gbogbo ẹrù yín yìí, tó máa bá yín rù délé. ní orúkọ Jésù Kristi àwọn ọ̀tá yín á tì yín débi ìṣelógo.
àwọn ọ̀tá yín wọ́n tì yín débi ìṣelógo ibi tó ti máa kẹ́yìn tó ti máa gẹ̀yìn àwọn ọ̀tá yín wọ́n tì yín débẹ̀ táwọn bá tì yín débẹ̀ wọn ò ní dákẹ́ àṣẹ ọ̀run gùn kò yí padà àwọn ọ̀tá èmi ọmọ Tádé ṣe Fúnṣayọ̀ á sèmi débi ìṣelógo ni lọ́fẹ̀ẹ́ lófò free of charge. nọ́bá ní ó dé bàbá bá sọ pé ó dà ṣùgbọ́n ìlú yín yìí àwọn ti nífẹ̀ẹ́ sí ara àwọn ti ń mọ́lé ṣùgbọ́n bẹ́ẹ̀ sọ pé káwọn máa lọ pẹ̀lú gbogbo nǹkan tẹ́ kó sílẹ̀ tó káwọn tó tún máa báwọn rẹ̀ rù ọlọ́run á ṣọ̀wọ́n ọ̀tá yín láṣírù fún yín wọ́n máa ṣí mọ́rí ni wọ́n máa ṣí ẹrù ńláńlá ẹrù àlàáfíà wọ́n máa ṣí mọ́rí wá kó sẹ́nu ọ̀nà ilé yín ni pé kẹ́ gbà kẹ́ má bínú torí ọlọ́run kẹ́ jẹ́ kọ́ ọlọ́run ọba yọ́nú sínú ilé ayé àwọn ó ṣe máa rí nìyẹn. àtàwọn ọmọ ọ̀dọ̀ àtẹrù àti gbogbo àtẹrù wọ́n bá ń lọ nígbà tó kù díẹ̀ pé kán cross omi bàbá wa sọ fún wọn pé ẹ máa lọ wọ́n fẹ́ yà mú kankan nínú ìgbó ń bẹ̀ yẹn wọ́n fẹ́ lọ ṣe gá àwọn adúródè yìí bàbá alẹ́ gbọ́dọ̀ kúrò nílùú yìí sẹ́ẹ̀ gbogbo nǹkan tó jọmọ́ ìlú yìí ẹ gbọ́dọ̀ kúrò ẹ gbọ́dọ̀ sọdá omi sódì kejì lọ́hùn bàbá bá ní ẹ máa wọ rè ẹ̀yin ẹ máa lọ wọn àbá yín lọ́nà. nígbà tí wọ́n máa fi délé translation ló wà ń bẹ̀ yẹn ní English and it's very bad. àṣẹ 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 bàbá mi Sùrájù àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o. nígbà tí wọ́n máa fi dá omi kọjá tó máa fi délé gélé gan náà bá bàbá tí bàbá ti jókòó síta níwájú ilé tágbàlagbà fi ń jẹ̀kọ́ abẹ́ ewé ló wà kówé yẹn jẹ́ ti gbogbo ẹ̀yin àgbà tẹ́ wà lórí afọ́nrán àtọmọdé náà lórí kò sọmọdé kò sọmọdé kò sọmọdé. Why are you flashing me? Why are you flagging me? Who is flagging my program? Why are you flagging my program? ẹ má flag mi. Tẹ́ ẹ bá rí káwọn èèyàn kán tẹ lọ́ọ̀fù kán tẹ kinní kan I like it like that. It's not that they don't like what I'm doing. They are enjoying my story. Àwọn kì í ṣe onípé kán máa tẹ oríṣiríṣi kí ẹ wò wọ́n kàn cut mi off ní gbogbo àwọn other channels tí mo ṣí ni wọ́n ti cut 2 channels off. I'm remaining just with this one channel here. It is well. It is well. They've cut me off from that channel. They've cut me off from this one. Let me see if I can take it back. Eteramo. Eteramo. Okay. I'm back on this page. I'm back on this wall. Let me see if I can come back here as well. It doesn't matter. Okay. I think I'm back there. But this one is not back. Anyway. Nọ́bá bá bàbá ní iwájú ìta níbi tí bàbá tán jókòó sí ni àwọn tí wọ́n bá wọn kó ẹrù ni gbogbo wọn bá kó ẹrù sílẹ̀ màmá Àjàyí wọ́n fún wọn ní omi wọ́n fún wọn lóúnjẹ pé kó tó di pé àbẹ́ẹ̀rí wọ́n flag mi mọ nǹkan tí mò ń ṣe tí wọ́n fi ń flag mi o Prince Kenny ẹ káàbọ̀ sórí ètò mi mọ nǹkan tó dé tán fi ń flag mi o nǹkan ìlú mi ṣáàdẹ̀ ni mo dẹ̀ ń ṣe tán dẹ̀ tó wá ń flag mi mo dẹ̀ ṣe gba page yí padà ni mo ṣe gbá padà 3 days ago no not even 3
just 2 days ago ni mo ṣe padà kí lẹ wá ń flag mi sí mi ìbáyàn jà mi ìbáyàn ta ìtàn ìlú mi ni mò ń sọ ìtàn bàbá ńlá bàbá mi ni mò ń sọ so kí ni headache yín it is well. Màmá Àjàyí wọ́n fún wọn ní jíjẹ wọ́n fún wọn ní mímu wọ́n fún wọn bá wọn di nǹkan tí wọ́n máa fi tán máa gbé sọ́nà ní jíjẹ wọ́n bá wọn dì pé kó lè padà sí Benin kó wá kó ẹrú yẹn kí lorúkọ ẹrú yẹn orúkọ ẹrú yẹn ni Àdó orúkọ ẹrú tí wọ́n mú fún bàbá Àdó ló ń jẹ́ ẹrú dúró àwọn tó bá wọn kó ẹrù wọ́n padà lọ sí Benin Àdó bàbá àtàwọn ọmọ bàbá àti Màámi Àjàyí ni wọ́n bá ṣe kí ni Happy Sunday Akínọ́sì náà bá ṣe kí ni náà bá jọ wà ni wọ́n bá jọ ń gbé kí ló wá ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n dé ilé bàbá ti farabalẹ̀ ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ara ò fu anybody bàbá bá ṣe kí ni náà bá confront ìyá Àjàyí pé àwọn fẹ́ ṣe kí ni àwọn fẹ́ báyà ní gbólóhùn èyí tó kù ó di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ ká dá dúró síbẹ̀ àgbọ̀dọ̀ díẹ̀ ní nǹkan máa ń dùn mọ́ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ àwa gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin màmá Àjàyí àti bàbá wa Ògúnfúnminíre ṣe mọ̀ pé ní ọ̀sẹ̀ tó kọjá a sọ bó ṣe jẹ́ wípé màmá Àjàyí ni wọ́n ṣe atọ́kùn bí àwọn ọ̀tá bí wọ́n ṣe rí wọn mú lọ sí Benin níbi tí wọ́n ń pè ní Ìdúmọ̀tà bàbá nígbà tí bàbá lè sọ pé ìdìmú àwọn ọ̀tá ibi tí àwọn dúró sí tí àwọn ọ̀tá tí wọ́n ti rí àwọn mú lọ sí Benin ni à ń pè ní Ìdúmọ̀tà bẹ́ẹ̀ ni ṣókí lọ́bẹ̀ oge jàre ìyá mi nítorí ọ̀pọ̀ èèyàn ló ń wò láti Nàìjíríà mi ò fẹ́ kí n máa jó dátà àwọn èèyàn púpọ̀ and tí story bá ti ń pọ̀ jù bó ṣe dùn tó náà ló ṣe lè bọ́ èèyàn sí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ kí ló ṣẹlẹ̀ láàrin bàbá wa Ògúnfúnminíre àti màmá Àjàyí kó tó di pé màmá Àjàyí pé wọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀ wọ́n kọ́kọ́ padà wá sí Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin ṣe mọ̀ pé oníyàwó méjì ni wọ́n máa lọ wọ́n máa bọ̀ ní àárín àwọn méjèèjì ni wọ́n kọ́kọ́ kúrò ní ibi tí wọ́n wà wọ́n ṣe kí ni ní Ìdó tí wọ́n ń pè ní Ìdó yẹn ló wà dé níyìí Àdó ni orúkọ ẹrú ń jẹ́ o ẹ má jẹ́ ká mi papọ̀ Àdó lórúkọ ẹrú ń jẹ́ Ìdó níbi tí wọ́n dé sí ibi tí màmá Àjàyí tí wọ́n wà náà pè ní ọ̀tọ̀ ìwọ ọ̀kẹ́ dúró sọ̀tọ̀ kémi ìka mi dúró ọ̀tọ̀ ṣe àwọn pé àwọn bàbá wa wọn kì í bá obìnrin ṣí àyàrá ìwọ dúró síbí dúró tẹ́ẹ̀lì bí wà lọ́tọ̀ kémi ìka mi wà lọ́tọ̀ kémi ìka mi kí mú ìkòdì mi síbí ìwọ ọ̀kẹ́ dúró sọ̀tọ̀ líbí kó mú ìkòdì ẹ èmi ìka mi á dúró síbí màá lọ mú ìkòdì mi ìkòdì mi ń sí ara ibẹ̀ ni ọ̀tọ̀ ti jáde ìwọ ọ̀kẹ́ dúró sọ̀tọ̀ kémi ìka mi dúró ọ̀tọ̀ òun ló wá di ibi tí wọ́n ń pè ní ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ lénìí ṣẹ́rí kò sí nǹkan tó ṣẹlẹ̀ nínú ìtàn orúkọ ni o orúkọ ọmọ ni o ibùgbé tí ò ní nǹkan kan
tó jẹ́ pé ó fi ń jẹ́ bẹ́ẹ̀ pàápàá jùlọ ní nǹkan Yorùbá dùn ẹ má jẹ́ ká gbàgbé ilé bàbá kọ́kọ́ wá sí nígbà táwọn ẹrú ti lọ bàbá kọ́kọ́ fi Àdó sílẹ̀ sí pẹ̀lú màmá Àjàyí ní Ìdó wọ́n wá sí Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin onílé méjì wọ́n kọ́kọ́ wá gba fresh air sórí fresh air wọ́n kọ́kọ́ wá farabalẹ̀ náà kó tó di pé ṣe mọ̀ pé inú bíbí mi ò rán ẹ níṣẹ́ ẹ̀dọ̀fùkù mi ò bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ó dorí atẹ́gùn àbíwá pẹ̀lẹ́ níbi la máa dá dúró sílé ní tabarẹ́ni tó fẹ́ pè wọlé ẹ pè wọlé tabarẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ kí nǹkan ìtọ́ta sọ tó fẹ́ kí lẹ́yìn tó bá múrí pípé wá tí ò bá ń jẹ́ bẹ́ẹ̀ tó bá yẹ pé ohun tí mò ń sọ bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí báyìí lẹ́yìn ṣe gbọ́ ẹ pè wọlé +324882599 ẹ pè wọlé kájọ ṣe kíni kájọ gbọ́ra wa ní àgbọ́yé ẹ jẹ́ kájọ ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kájọ ṣe bẹ́ẹ̀ ẹ tó bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé ojú kíní ti ṣí sílẹ̀ ńsìn láti pè wọlé ẹ jẹ́ kí n kọ nọ́mbà jáde fẹ́ni tó bá bóyá pẹ̀lẹ́ tí ẹ fẹ́ kí mi lásán ni ẹ fẹ́ encourage mi ẹ fẹ́ yẹ mi sí kọ́lọ́run bá kó bẹ́ mi náà yẹ yín sí though it's not a direct line it's WhatsApp number but it's a direct line as well it's a direct line it's a direct line and it's a WhatsApp line +32488259707. ẹni bá fẹ́ pè wọlé kó pè wọlé tẹ́ ẹ̀ bá dẹ̀ pè wọlé á jẹ́ wípé èyí tó kù ó di ọjọ́ míì ọjọ́ re nígbà tá a bá máa tẹ̀síwájú nínú ìtàn Àwórì. Kí ló ṣẹlẹ̀ láàrin bàbá wa Ọlọ́fin àti ẹ jẹ́ kí n gbé kíní kúrò ní so that call alẹ́ wọlé. ok kí ni ohun tó ṣẹlẹ̀ láàrin bàbá wa Ọlọ́fin àti màmá wa Àjàyí? Kí ló ṣẹlẹ̀ sí ọmọ ọ̀dọ̀ ẹrú ẹrú náà máa ń pè wọ́n nígbà yẹn? Kí ló ṣẹlẹ̀ sí Àdó ẹrú tí wọ́n fún bàbá láti Bìíní? Kí ló ṣẹlẹ̀ sí ẹ jẹ́ ká fi sílẹ̀ síbẹ̀. Kí ló ṣẹlẹ̀ sí gbogbo àwọn ọmọ mẹ́jọ tí màmá wa Àjàyí? Kí ló ṣẹlẹ̀ sí wọn? Kí ló ṣẹlẹ̀ sí àwọn ọmọ méjì tí màmá wa Àkẹsàn tí wọ́n bí? Báwo ni gbogbo ẹ ṣe rí lénìí yìí? Ẹ á máa mú wá lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́sẹẹsẹ kò ní jù báyìí lọ kí n lọ bẹ ògè. Èmi ní sí ní tòótọ́ Olúwatóyìn Ọbátúlá Darlington tí gbogbo èèyàn mọ̀ sí Ọlọ́mọ Plenty. Èmi ni ọmọbabìnrin Fúnṣayọ̀ Ọbátúlá láti Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin, ọmọ irinwó ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́, ọmọ arúgbó olúfà tí ń tòṣùmarè. Orí mi wú ẹ bá mi wẹ́ fẹ̀ṣẹ̀ lù, orí mi wú ẹ bá mi wẹ́ fẹ̀ṣẹ̀ lù. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, mo dúpẹ́ lọ́wọ́ ọjẹ́ àbí màmí ẹni tó bá wà nítòsí ẹ bá mi pè wọlé kẹ́ fún wa ní àdúrà ìkásẹ̀ ètò tèní. Adúpẹ́ lọ́dọ̀ ẹnikẹ́ni ló lè pè wọlé o, ẹnikẹ́ni ló lè pè wọlé, kì í ṣe pé fún èèyàn kan àbí fún èèyàn kan ni, ẹnikẹ́ni ló lè pè wọlé. Tẹ́ bá ní nǹkan kan tẹ́ fẹ́ sọ, tẹ́ bá ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè. Amen, 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 amen. Màmí Akínsànyà Tèmilolúwa, àṣẹ àṣẹ ọ̀run ògún kò yí padà. Ẹnikẹ́ni ló lè pè wọlé. Tẹ́ bá wá ń fẹ́ bi tí àwọn ìtàn yìí wà, ó wà lórí YouTube. Tẹ́ bá ti débẹ̀, ẹ má kàn wò, ẹ bá mi subscribe, ẹ bá mi tẹ subscribe button. Kẹ́ wá tún tẹ kíni, kẹ́ tẹ aago tó wà lẹ́gbẹ̀ẹ́. Ìyẹn ni pé tí n bá tún ti gbé ìtàn míì síbẹ̀,
ẹ kàn máa gbọ́ aláàtì ni kò ná yín lówó kò ná yín ní nǹkan kan. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè, mo dúpẹ́ lọ́dọ̀ gbogbo àwọn bàbá mi pátápátá, àwọn lọ́balọ́ba, àwọn lóyèlóyè, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tá a ti jọ ń bọ̀ láti ìbẹ̀rẹ̀ pátápátá. Ṣíṣe wà lénìí but a gbọ́dọ̀ gbé ètò yìí ká sọ pé a máa alele okay a gbọ́dọ̀ gbé ètò yìí ká sọ pé a ní ṣe lénìí nítorí pé ṣíṣe wà. Mi ò kì í ṣe nǹkan tèmi bẹ́ẹ̀, nǹkan tá a bá máa ṣe à á ṣe. A gbọ́dọ̀ máa sọ pé torí pé wọ́n ń ṣe ṣíṣe kan a ní ṣe ètò lénìí. I don't do my things like that. Ẹni tó bá wà ń bí ló wà ń bí, ẹni tí ò bá sí ń bí wọ́n á máa wò later. Gbọ́rọ̀ náà bí èmi ṣe máa ń ṣe nǹkan tèmi nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá, àtọkùnrin àtobìnrin tẹ́ bá mi pé lénìí, ẹ má bínú torí ní device ti bí báyìí wọ́n ti cut me off tẹ́lẹ̀ àwọn flaggers. Christ Ambassador Parish, I appreciate you. Monjola Olúwa àpótí ẹ̀rí, ẹ ṣé gan. Adeoye, my grandson, God bless you. Prince Kenny Akinosi, mo dúpẹ́. Joshua Fakunle, thank you a lot, I appreciate you. Adérìnọlá Moses, Olúwa ṣeun, gbogbo yín pa Uncle Olú Alaba Palmer, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ má bínú wọ́n ti kọ́ ti device eléyìí kúrò tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mi ò rántí dárúkọ yín, gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ ṣé gan, mo dúpẹ́. Màmí Akínsànyà, God bless you, I really appreciate you. Mi mọ nǹkan tí mo ṣe fún wọn. Abíọ́dún Ọ̀jẹ́ládé, my wonderful secretary, God bless you, I really appreciate you. God bless. Suraju Afọlábí, Lètìṣẹ́rí Ọlọ́fin gbére o. Aminatu Àtinúkẹ́ Kìlání Ọ̀jẹ́yínká, á dáa fún ẹ o, a máa júṣe fún ẹ láṣẹ Èdùmàrè, ilé ọ̀nà ẹ ò ní ìdàrú o. Iṣẹ́ ìránṣẹ́ lọ́lọ́run gbélé ọkọ ẹ lọ́wọ́, ní kú sọ́nà bí èéfín láṣẹ Èdùmàrè. Adéọlá Adéyẹmí, I appreciate you, thank you all. Macaulay aláṣẹ, ẹ ṣé gan ni, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá, ẹ ṣé pátápátá. Gbàdàmọ́sí Ṣákírù ló máa jẹ́ torí òyìnbó náà fi kọ́ Ṣákírù tiwọn CHAKIROU. Ṣe rí bọ́n ṣe ń borúkọ jẹ́ nìyẹn. Ẹ má máa kọ orúkọ gidi, orúkọ tí wọ́n fi ka Quran sí ẹ létí, òun ló sọ di orúkọ kórúkọ yẹn ló fi ṣe spelling tí kò yéèyàn yẹn. Ọlọ́run ọba kó ṣàánú fún wa. Thanks a lot, looking great, thanks a lot, I really appreciate you. That is one of my admin. God bless you. I appreciate each and every one of you dearly. Apàṣẹ láti Òjòdú, I remember that very well. God bless you. Amina láti Belgium, McLean, Uncle Ashabi láti Belgium, Uncle K, I appreciate you. Mami Akínsànyà láti Sheffield, I appreciate you. Àwọn tí ìlú Mọ́rọ́mọ́kẹ́ Tísà, I appreciate you. As many torí kìíní yẹn ti hang sókè, ẹ má bínú, ṣe mọ̀ pé nígbà tí wọ́n flag mi lẹ́ẹ̀kan lot of orúkọ ni ó ti lọ kúrò ń bẹ̀. Mo really appreciate gbogbo yín gan, àṣẹ àmì Èdùmàrè. Mo dúpẹ́ lọ́wọ́ Surajudeen Afọlábí, the mayor of Awori Land and the chairman of Sherry Progressive Coalition Platform. Olóyè Saheed Adesina, the Akinseku of Awori Land. Ọ̀gbẹ́ni Abiodun Ọ̀jẹ́ládé, my wonderful secretary, God bless you. Secretary of Sherry Olofin Progressive Coalition Platform. Olóyè Isiaka Jimoh Akinde, the Agbakin of Ìṣẹ̀rí Ọlọ́fin, gbogbo yín pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Olóyè Musa Elégbédé, the Aṣíwájú Àdínì of Ìṣẹ̀rí Ọlọ́fin. Ọmọbabìnrin àwọn ọmọbabìnrin ti wọ́n bẹ̀rẹ̀ sí mórí mi wú o. Ọmọbabìnrin Múlíkátù Tèmiládé Ọbátúlà, the ọlọ́rọ̀ àsàlátù Central Mosque Ìṣẹ̀rí Ọlọ́fin. Ìbùkún ọlá ìgbéga ìrọ̀rùn ìlọsíwájú kó máa jẹ́ ti gbogbo yín, wọ́n ní kí n bá wọn kí yín bẹ́ẹ̀. Ọmọọba Akíntúndé Fágúnwà láti Ìṣẹ̀rí Ọlọ́fin. Ọmọọba Wàsíù Òsénì Èjìrẹ́, the social secretary of Awori Welfare Association of Nigeria and the Ọ̀gá ńlá of Awori Land. Gbogbo yín ni mo kí. I remember this face. Anyway,
I can see you here as well. I remember this face, but I can't remember your name. You were here in Belgium before, but now you are in London. I appreciate you. Bankole Ikusheka, God bless you. I appreciate you. Thanks a lot. Ìyàwó olùṣọ́ kan ní Belgium ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé wọ́n move sí UK. You know your name. God knows your name. Bamiki àwọn ọmọ mi. God bless you. Ọmọbabìnrin Zainab Adetola Obatula Fatuga. Ọmọlójú ọba of Ojodu. God bless you. Èmi ìka mi oṣù kẹ́nìkan o. Ganiatu, okay. Ganiatu Adekunbi or Ganiatu Adekunbi Obatula. Akin something lórúkọ ọkọ wọn. Mo kí gbogbo yín pátápátá ní ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tí mo wo fọ́tò yín yìí, mi ò rántí orúkọ yín, mi ò mọ̀ yín, but the picture is so tiny, but I can get who you are, but I can't remember your name. But God bless you. Modupsi Omotola Akinbolaji, I appreciate you. Alaja Adefolake Basirat Bakare, God bless you. And Monit Ashoke, I appreciate you as well. And as well as anyway, gbogbo ẹ̀yin tẹ́ fún mi láṣọ̀kè, I'm very, very sorry. I've already posted it on my page. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe mí lẹ́ṣọ̀ọ́, tẹ́ ṣe aṣọ̀kè fún mi àti pèlé àti gèlè, gbogbo ẹ̀ ló máa débí láyọ̀ àtàlàáfíà. Ẹni tó ṣe méjì, ẹni tó ṣe mẹ́ta, ẹni tó ra ẹ̀ṣọ́ lóríṣiríṣi, mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Ọlọ́run á bá mi pọ́n yín lé, Ọlọ́run á bá mi tún yín ṣe. Ajé á máa wọgbà yín o. Ẹ ṣé gan ni mo dúpẹ́ pẹ́ òkun. Èmi ìka mi ọmọbabìnrin Ọmọ́tádé ṣe fún Ṣayọ̀ Ọbátúlá aka Ọlọ́mọ Plenty, Lady Paul Zion, the only evangelist that has no frontier, the CEO of Ọlọ́mọ Plenty Foundation. Ní mò ń kí gbogbo wa wípé àdélébáre àrìnàkóre àkòyà ibi. Mo wá dúpẹ́ lọ́dọ̀ baby of the house, òun ló máa ń ṣe make up fún mi every Sunday. Mo máa sọ pé no, kọ́lọ̀ yìí nìkan mú pẹ̀lẹ́lẹ̀, báyìí nìkan ṣe dírẹ́sì, máa bá mi wé gèlè, ṣùgbọ́n mi máa ń like gèlè mi ní tìyá Àwórì. Wọ́n ní kí n má ṣe tìyá Àwórì irú tí mo ṣe last week tí mo fún pọ̀ yẹn, wọ́n ní kí n jẹ́ kó ṣe kinní kan, but tìyá Àwórì because story Àwórì, ìtàn Àwórì ni mò ń sọ, ìtàn bàbá. Ẹ ṣé gan, mo dúpẹ́. Ojú wa a máa ríre, ojú wa ò ní rí bí o. Ọ̀sẹ̀ yóò dùn àrírú ẹ̀ rí. Olúwa ti làájá. Ikú àríwá àtàkété, àrùn àríwá á fò wá dànù. Ohun tó ṣẹlẹ̀ sí bàbá wa Ògúnfúnminíre, ṣé ẹ mọ̀ pé Orísun báre ni? Nítòótọ́ obìnrin ló tà wọ́n ní gbàǹjo, obìnrin ló fi wọ́n fún ọ̀tá mú. Ṣùgbọ́n nígbà tí wọ́n máa dé, ẹlẹ́dàá sì wọ́n lọ, ẹlẹ́dàá sì wọ́n bọ̀. Wọ́n kẹ́rù padà wálé. Níbikíbi yòówù kí ọ̀tá kó tiẹ̀ dé, ẹrú àtẹrù ló máa kó wálé. Níbikíbi yòówù kí ọ̀tá, kí àwọn ẹni ibi, kí àwọn tíríbẹ̀lẹ́, àwọn ẹlẹ́tanú, kí wọ́n sọ pé àwọn fẹ́ fi ẹnu, wọ́n fẹ́ fi pa ògo ẹ̀rẹ́. Mo gbà á ládùúrà wípé ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́, ire lójú owó rí, ire lójú ẹ̀ máa rí. Lórí àwọn ọmọ yín, lórí àwọn ọmọ mi, lórí àwọn ọmọ wa, àní ṣubú dànù, àní sunkún lórí wọn, àní sunkún kíkorò, àní kágóńgó ṣayé, àní rógun ìkáwọ́ mórí fẹsẹ̀ jọlẹ̀, àní rógun ìkáwọ́ bọ́tán, àní rógun ìjókòó. Tó bá sọ pé èèyàn jókòó ní Yorùbá, àní rógun ìjókòó. Ibi tó bá ti ń ṣe ọ̀fọ̀ náà máa ń jókòó. Ṣùgbọ́n ibi tí ọlá, iyì, ẹ̀yẹ tó bá wà, wọ́n máa ń fìkàlẹ̀ sí ni. Tẹ́ bá lọ sọ́dọ̀ àwọn àgbàlagbà, tẹ́ bá lọ kí wọn, wọ́n á ní fìkàlẹ̀ sí. Wọ́n ò ní sọ pé jókòó, tó tọ́ máa pé jókòó. Ọlọ́mọ ayẹ kárí nǹkan tó máa mú wa jókòó, ọ̀fọ̀ ni wọ́n ń pè ní jókòó. Àpò tó bá lọ sílé ọlọ́fọ̀, wọ́n á jókòó go. Wọ́n bá wọ́n kò fìkàlẹ̀ sí, wàá jókòó, wàá fìkàlẹ̀ sí nínú ọlá. Wọ́n á gbómi fún ẹ, wàá mú. Tẹ́ bá lọ sọ́dọ̀ àwọn Yíbò tó bá fún yín lómi tọ́, kan tó máa gbé wá ní obì ní ikú, obì ní bàrùn. Nínú ọ̀sẹ̀ yìí, ikú ààrẹ yín àtàkété, àrùn ayé yín á fò dànù.
láṣẹ Èdùmàrè ojú ò ní tì yín o agara ò ní dá ẹnì kankan nínú gbogbo wa pátápátá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá mi pé lénìí lọ́balọ́ba lóyèlóyè ẹ̀yin tí mi ò lè dárúkọ yín for one reason or the other because you don't want your name to be mentioned for security purpose and I understand very well. I have you all on my page but I'm told not to mention your name. I appreciate you. Àtolùṣọ́ àti pastor àtẹ̀yin wòlíì ẹ wò ó iṣẹ́ ìránṣẹ́ yín ò ní bàjẹ́ ẹ má pẹ̀lú àwọn tó máa lọ tọwọ́ bọ nǹkan burúkú o láti balẹ̀ ayé èèyàn jẹ́ ọlọ́run ọba ló ń fúnni ní ẹ̀mí tí ọlọ́run ọba bá dẹ̀ fún wa kò kì í bàjẹ́ ọlọ́run ọba nìkan ló tó gbójúlé olórí lápẹ́ ẹ káàbọ̀ mà my prince ọmọ Kúdóró I cite you ṣé àwọn pé mo ṣe programu kan ní ẹ̀ẹ̀kan àwọn another things wọ́n tún ti wọlé dé a máa fi yẹn ṣe bedtime story tó bá dalẹ̀ a máa fi ṣe chit chat nípa ọ̀rọ̀ burújí a máa bá a sọ ẹ má jẹ́ ká tún mú yẹn wọnú ètò tẹ́lẹ̀ yìí lẹ́yìn tá a bá parí ètò yìí àdúrà la máa ń ṣe a máa ń wúre ni nínú ọ̀sẹ̀ yìí ire owó ọlá iyì ìgbéga ìṣẹ́gun ìdàgbàsókè ìfọ̀kànbalẹ̀ àjẹyó àtàjẹṣẹ́kù kó wọnú létò yín lọ kó wọnú létò mi náà wá kárí bá ti ṣe kárọ́nà gbégbà ká má tẹjúlẹ̀ mọ́lẹ̀ àní tẹjúlẹ̀ mọ́lẹ̀ afẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lù wá ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé báwo la ṣe fẹ́ gbégbà ẹ fi wọ́n sílẹ̀ ajá ló lẹ́rù irọ́ ni pẹpẹ ń pa. I really appreciate you all. Thank you all for joining me. Well, I can't answer you now. Network you. Yeah. Ẹ jẹ́ kí n fi eléyìí ká máa fi ṣe lọ ṣùgbọ́n ẹ jẹ́ kí n fi kí àwọn ọmọ lọ́jọ́ bí ti ọ̀sẹ̀ yìí eléyìí ni ti Chief Mrs. Adébùkọ́lá Adékúnlé Yèyégbàmí of Àwórì land akódan of Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin orin tí wọ́n kọ fún wọn ọjọ́ bí gbogbo èrò tó ń lọ tó ń bọ̀ ó yá o ẹ̀ẹ́dúyẹ̀ wá kájọ súrẹ́dẹ́lẹ̀ bí ìkànnì nítorí ìtàní Adébùkọ́lá ní sọ́jọ́ bí lòdì kórìíjà ó pẹ́ láyé. Adébùkọ́lá o bí tí ẹ bá ń jẹ́ òun máa bì kọ́ ó ń bọ̀mọ̀ ní pẹ̀lú ìyẹ̀yẹ̀ ó kú ọdún o. Aya Saidi Adésínà Bello ó máa máa kó àṣeyẹ ó wá ní fọdún eléyìí ṣàṣemọ́. Mo bá o dúpẹ́ o mo bá o dúpẹ́ ẹgbẹ́ òkun lọ́wọ́ Ọlọ́run ọba mi aláwùrà mi tó dá ọ sí lọ́jọ́ òní. Bí mo ṣe àánú ló máa máa rí gbà lọ́wọ́ Ọlọ́run ọba ó wá ní fọdún eléyìí ṣàṣemọ́. Àṣẹ ìṣàmọ́dún ọdún Lisa of Òjòdú ẹ̀ṣẹ̀ sà. Ìwọ wá ní báwọn kú ní rèwerèwe. Àṣẹ o. Ó gbó bí olú gbogbo ti gbó. Àṣẹ. Ó gbó bí olú gbogbo ti gbó. Àṣẹ. Ó wá gbó bí àwọn àgbàkún tí wọ́n gbó títí ìtọ̀fọ̀mọ̀ òwúya ọmọ òwúya títí odò kiri. Ó wá ní báwọn ṣọdún àlùjẹ. Àṣẹ. Aṣọdúnmọ́dún làwọn aṣọdúnmọ́dún aṣọdúnmọ́dún làwọn aṣọdúnmọ́dún. Olórí Lápẹ́ thank you ma. Àṣẹ. Nínú owó ńlá ọlá àláfíà ikú tí ṣe bá ọ̀rọ̀ lókùn àṣẹ o. ìràwọ̀ rẹ̀ tó dùn wà ní wọ̀kùn láyé. Àṣẹ àwọn ọmọ tó bí òun ní kí wọ́n sílẹ̀ sáyé lọ. Àṣẹ o. Máa nìṣó. Gbèrégbè mi ọ̀. Oh.
Egi máa nìṣó nílé ọ̀hún bàbá tó bí ọlọ́mọ. Àbúrò ọlọ́mọ àkẹ́sàn lérí ọmọ àgbẹ̀bí òun. Bẹ́ẹ̀ni o. Ọmọ àgbẹ̀bí ayé ọmọ àgbẹ̀bí ọ̀run. Bàbá yín ló gbẹ̀bí òwúrẹ́ ló tún lọ gbẹ̀bí àgbẹ̀. Bẹ́ẹ̀ni. Ọmọ wájú ọlọ́kọ tí ń sowó. Ẹ̀kúlé ọlọ́kọ àṣejìkàrà ilé ògidì. Gédé ọlọ́kọ tí ń tọ́ yẹbẹ lójú omi. Ọmọ kan pàwọ̀ ká fàjẹ́ wà. Wájú àjọ pàánù kádà jẹnu ká mọ̀ gèdègèdè ọwọ́ ká ìwà kọ̀délé ìṣẹ̀rí mọ́lẹ̀ ọmọ arúgbó olùfà tí ń tò. Kí tó ṣùmàrè. Ìran bàbá yín ní dádé owó ní dádé ọlá nílùú ìṣẹ̀rí mọ́lẹ̀. Ó wá ní báwọn fẹlẹ́ ìṣàṣe mọ́. Àṣẹ o. Owó ọlá àláfíà ìkú tí ṣe báyìí ọ̀rọ̀ ló máa fi ṣọdún tuntun. Happy birthday to you o. 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 Ẹbí àṣekù. Àṣẹ o. Happy birthday to you o. Àṣẹ o. Wá. Àṣẹ ó tún kùtẹ nìkan ń bí tẹ̀gbọ́n mi yẹn ni. Ok tí wọ́n kọ́ lé lé. Àwọn ní báwọn kú léwé àfàgbà àwọn òde. Báwọn kú léwé. Ìgúnnugún ìkúléwé. Ìgúnnugún ìkúléwé. Àwọn ní báwọn kú léwé àfàgbà. Àwọn ní báwọn kú léwé àfàgbà. Àwọn ní báwọn kú léwé àfàgbà. Ìgúnnugún ìkúléwé. Ìgúnnugún ìkúléwé. Àwọn ní báwọn kú léwé àfàgbà. Ọlọ́jọ́ ebi ẹni ìwọ̀n ké sí lọ. Adébùkọ́lá Ayádékúnlé. Adébùkọ́lá ọmọ Dáramọ́lá. Aya Saheed Ajani Adéṣínà Akínṣekú tìlú Ṣẹ̀rí Ọlọ́fin. Adébùkọ́lá ìgbà mi àkódàn àwòrìdì tílé tó kó. Ilé ọmọlúlá ọmọ agbóòdì kan kẹrẹ ọmọ rẹ̀ tó ń bá àwọ̀ jìyàn ọmọ agbódọ́kà àwòdè ìlú Ṣẹ̀rí múlẹ̀. Ọmọ káfọ́pá wa káfá jẹwà káfọ́ gèdègèdè wà kọ́tẹ̀lé Ṣẹ̀rí múlẹ̀. Ọmọ arúgbó olùfà tó ń dán Òṣùmàrè. Ọmọ òṣùwọ̀n tó ta sí àárín ọ̀run tó ń fọ́ màálé hàn ó. Ọmọ kan wó lọ́wọ́lọ́. Ọmọ kan wó lọ́wọ́lọ́. Ìjọ tójú ọ̀run ọ̀pá sáyé. A ò ní bá wọn kú léwé àfàgbà. A ò ní bá wọn kú léwé àfàgbà. Ìgúnnugún ìkúléwé. Ìgúnnugún ìkúléwé. A ò ní bá wọn kú léwé àfàgbà. Adébùkọ́lá ìmọ̀tú ọmọ àwólímọ̀ ọmọ apẹ̀nà kéèké kí wọ́n tó mẹ́mu ọmọ ṣìkìkì orógbà ọmọ apájá zimuna ọmọ apolówó sátẹ̀tẹ̀ Aláàjì Adéṣínà Saidi ọkọ ẹ ní kí ẹ gbogbo ẹbí ní kí ẹ. Wọ́n lẹ̀mí àṣẹ púpọ̀ Àṣẹ o. Àṣẹ. Gẹ́lẹ́dá wa ọmọ làwa fi ń pè abiyamọ ẹ wá bá wa jó o. Gẹ́lẹ́dá wa ọmọ làwa fi ń pè abiyamọ ẹ wá bá wa jó. Ijó gẹ̀lẹ́dẹ́ là. Ìyá Tẹ́sílì mọ́tò rente. Ìyá Ramadana Adébùkọ́lá. Ìyá Rédé èjì. Gẹ́lẹ́dá wa ọmọ làwa fi ń pè abiyamọ ẹ wá bá wa jó o. Gẹ́lẹ́dá wa.
ni o. ọmọ gbẹ̀bí ayé Agbẹ̀bí ọ̀run. ọmọ gbẹ̀bí ọ̀run. Gẹ̀lẹ́dẹ́ àwa ọmọ làwa fi ń pè abiyamọ ẹ wá bá wa jó gẹ̀lẹ́dẹ́ àwa gẹ̀lẹ́dẹ́ àwa ọmọ. Ló bá tán síbẹ̀ ló bá tán síbẹ̀ ló bá tán síbẹ̀ ló bá tán síbẹ̀ ọjọ́ ìbí Akódan ọjọ́ ìbí Akódan la ṣe yẹn Yèyé Gbàmí of Àwórì of Ìṣẹ̀rí Ọlọ́fin Yèyé Gbàmí of Àwórì land Akódan of Ìṣẹ̀rí Ọlọ́fin. God bless you. Àṣọdúnmọ́dún àṣọdúnmọ́dún àṣọdúnmọ́dún. Mo ń wá ìkan ẹ má bínú mo ń wá tí ọ́nkù mi yẹn mi gbọ́dọ̀ má appreciate wọn mi mọ bí tí mo fi sí. Mo gbọ́dọ̀ play ẹ̀. What is this? Kan tí mo sọ fún wọn a ní kẹ́yé máa kó oríṣiríṣi nǹkan síbí báyìí nígbà tẹ́ bá ń kó oríṣiríṣi nǹkan síbí báyìí èèyàn máa lọ míìsì nǹkan tó yẹ kéèyàn anyway mo fẹ́ fi appreciate wọn náà ní tí n bá dẹ̀ rí on time it doesn't matter. aṣojú ọlọ́ba Àwórì Kingdom of Universe olóyè Aláàjì Kẹ́hìndé Sàákà ooo àrólé orílẹ̀ Alágbàdo Kingdom founding father of Candid. Nǹkan tí mò ń wá kọ́ nìyẹn èyí tí Wàsíù ṣe ni mò ń wá anyway tí n bá ti rí it doesn't matter it is well okay maybe I will get it in a song. Ẹ má bínú mi gbọ́dọ̀ má appreciate uncle mi gbọ́dọ̀ má appreciate wọn mi gbọ́dọ̀ má appreciate wọn because I made a blunder and I have to appreciate him. Well bóyá ibi tá máa dá dúró sí náà nìyẹn torí mi rí nǹkan tí mò ń wá yìí mi rí mo dẹ̀ fẹ́ fi yẹ́ wọn sí ni fún ti ọjọ́ ìbí wọn tí wọ́n ṣe àti blunder tí mo lọ ṣe nínú fọ́rùmù yẹn. Ṣé wọn kọ́ lè lé ìṣàkóso náà kan? It is well it is well it is well it is well. Ibẹ̀ náà la máa dá dúró sí. My darling, if you are with me, mo need the kíní Uncle Saka. Mi mọ bí tó bá mi fi sí. If you are with me, I'm not getting it, but it doesn't matter. Ẹ̀gbọ́n mi àṣọdúnmọ́dún rẹpẹtẹ o nínú ọlá, nínú iyì, nínú ìgbéga. God bless you. I really appreciate you and I apologize for my blunder. Òun ló ṣe jẹ́ pé a gbọ́dọ̀ máa sọ ìtàn a gbọ́dọ̀ máa ṣàlàyé nǹkan fún yàn tí nǹkan ò bá yéèyàn kan tó máa ń fa misunderstanding nìyẹn kan tó máa ń fa misunderstanding but it doesn't matter. Anyway, thank you all very much. I really appreciate you. God bless you. See you next Sunday. Láṣẹ Èdùmàrè ire o ire kàǹkà ire kàbìtì ó.